má lẹ̀ bọ́ mi bá. Ọ̀gbẹ́ni tó lọ sá lọ sọ́jà ti jẹ́ ìtàlẹ́ la sá. Kí ló dé ìwọ ló ń bẹ lọ́wọ́ yín? Náà akékeré ń bẹ kí èmi náà rí i. Bàbá àgbà òrèlè ẹ̀yin náà ẹ̀ dọ́yẹ̀ wò. Iṣẹ́ Ọlọ́run tó yín. Èmi náà ṣe rí. Ó ta nà ó ta. Bàbá àgbà ayé. Ibi tí mò ń rìn lọ́mọ jìnnà. Bàbá ẹ connect. Bàbá. Bàbá. Ṣé ìwà online? Mo wà online. Ẹ wà online. Mo wà online. Ẹ ṣọ́ kó yòójó ko yín. Gọ́tà wà bí o. Ó dà pé nǹkan kan ṣẹlẹ̀. Àyín mélòó lẹ dúró yìí? Àwọn mẹ́fà. Ẹ̀yin mẹ́fà. Ẹ wọ ẹ bá mi kílẹ̀ mọ́ lọ ṣáṣọ yọ. Ẹ lọ́sẹ̀. Olúwa jẹ́ wàá mọ̀ bóyá ilé ayé lolúwa rẹ̀ wà fọ́run. Gbogbo ẹ̀ kàn tí wàá ṣe ṣúṣú. Kò mà ní dá fọ́mọ tó fún mi ní gbòmí o. Ẹ wá ayé mi lóde. Bàbá ìwọ ló ṣẹlẹ̀ ṣe ẹ fẹ́ gbádùn mi kọjá ní méjèèjì ojú rẹ fọ́ ni o lè yà fún àgbàlagbà ni. Àá méjèèjì ẹ gbà mí o, àá méjì ti bá o. Jẹ́ni méjèèjì kọ́ lẹ́rìn mi. Àá méjì. Ó dàbẹ̀ tí ó rí kan. Èwo ni mo rí? Èmi ni ìwọ ni. Àwọn ẹgbẹ́ ọ̀gá náà mọ́ ní. Mo lẹ ti ń bọ̀. Wọ́n là mọ́ àjèjì tí mo ti bọ̀. Ẹ máa dẹ́rẹ́bà tó gbé yín débi tán. Dẹ́rẹ́bà èmi tí mo lọ sátọ̀ yọ mo fẹ́ lọ bá bọ̀. Dẹ́rẹ́bà tó gbé yín débi tán. Ẹsẹ̀ mo bí yín bọ̀. Kogi state lẹ́wọ̀n sá. Kogi state lẹ́wọ̀n. Yẹ́ẹ̀ mo gbé Kogi state.